ìdúró mi ní ààyè ilé mi náà. Èyí àmọ́ wọ́n wá ń sọ dáadáa afáwa Ishaq radiyallahu ta'ala anhu fún mi èmi ò mọ̀ pé classmate ni wọ́n nígbà tó ti mọ́ ìtì ìlọ kí n já ṣe jimá tán wọ́n á sọ iye program tí mo ní ní ọ̀la fún wọn traffic sì pẹ̀lú ojú ọ̀nà wọ́n ti wá ń sọ ẹ̀rù wá ń bà mí pẹ̀lú tẹ́mi náà máa ń pa afáwa tí wọ́n lọ yìí. Allahu akbar. Èyí tó já sí pé tí èmi ò bá sọ ẹnu ẹlòmíì tó máa lè má sọ Olùkọ́ ẹ̀kọ́ lè tẹ̀lé. kí a sì ṣèyàn dájú kó ṣe ẹ̀mí ara ẹ̀ lọ. Allah. Ó lé ní tó fi tán ra lọ́dún èèyàn àmọ́ kí ló fi tán lọ́dún ẹ̀mí ara ẹ̀. Mọ̀lánà Nakibul Ashraf radiyallahu ta'ala anhu. wọ́n fẹ́ràn àfáàwà Ishaq púpọ̀ tí èmi mọ̀ tí mo sì rí kódà tí àwọn ìmáàmù wa Sàláàtì tí wọ́n máa jẹ́rìí sí. Allahu akbar. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀rọ̀gùn gbogbo ẹ̀yà fún àpáta ni mo kí kalẹ̀ látòkè dókè ní tó dìde bàbá wa ìmáàmù ti fi táìmù hàn mí wọ́n dẹ̀ ní kí n má pẹ́ mo dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ wọn. ahyakumullah. tí n bá ti wá dáko ẹnìkan mo jẹ gbèsè ẹnìkejì. Allah. Ànábì ní ufkuru mahasina mawtakum. wa kufu masawihim. Ànábì ní dáadáa tí àwọn òkú yín bá ṣe. sallallahu alayhi wa sallam. Ẹ bá mà ẹ má dákẹ́ ẹnu ń bẹ̀. Allah. Ẹ máa rántí rẹ̀ ẹ máa wí síta. udhkuru mahasina mawtakum. Kó máa jẹ́ ẹ̀kọ́ fẹ́lòmíì náà tí ò tí ì kú pé kó ṣe dáadáa. udhkuru mahasina mawtakum. Láti lè kéwù ní Ọlọ́run ti bùn àlùfáà wa tí wọ́n lọ yìí ní ẹran ọ̀fẹ́. radiyallahu ta'ala anhu. Kọ́mọdé fẹ́ràn wọn àgbà fẹ́ràn wọn. Allah. Kódà àwọn ẹni tó kọ́ wọn náà fẹ́ràn wọn. Allah. Àmọ́ fífẹ́ yẹn ti tó àwa rí i pé kò tí kí wọ́n má kú lọ́wọ́. la ilaha illallah. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo lẹ́nu bàbá ó lè márùn-ún. habibakumullah wa rahmah. Ẹni tí bàbá Lágége bá mi ń fi ọ̀rọ̀ rẹ̀ jẹ́rìí ọ̀rọ̀. Àwọn àfọ̀nsú náà tàná náà sọ́kọ̀ ẹ̀. masha Allah. Àwọn tó kù lẹ́nu yìí àwọn ní fìtínà ni. push. Àlùl fìtínà. wal jamaa. Ànábì ń bẹ̀rẹ̀ lọ́wọ́ alayhi wa sallam. Jìbìrìlù pé kí ló dé òun èrí kí ní káyìlá rẹ̀ rìn. ay. Ní káyìlá kì í rí rìn kí ló dé. Míkáílà wa ní tí ò jẹ́ kó máa rẹ́rìn ni pé òun gbọ́dọ̀ mẹ́ta kalẹ́nu Ọlọ́run. Allah. Wàá jẹ́ kó òun rẹ́rìn mọ́. na'am. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé Ọlọ́run ní kullu nafsin za'iqatul maut. za'iqatul maut. wa nabluukum bish-sharri wal khayri fitnatan wa ilayna turja'un. Mọ̀lánà ṣé ọ̀rọ̀ àríkà ilẹ̀ mọ́nú lé
àmọ́ kí n má kọsẹ́ fún yín gbàtẹ́ fẹ́ fi ní sífàrí. Ayakumullah. Èkó làwọn ti wá. Òun lẹ́bí ń sọ fún mi pé dáadáa tí bàbá wa àmánà ń ṣe ń dọ́dọ̀ wa tipẹ́tipẹ́. Alhamdulillah. Ń bọ̀ wẹ́rí ẹ o. Insha Allah. Wọ́n ní tóun ò fi rẹ́rìn má. Kullu nafsin dha'iqatul maut. Kò sẹ́ni tí ó gbọ́dọ̀ ọkú rẹ̀ tí ó rẹ́rìn. Kullu nafsin dha'iqatul maut. Ọlọ́run àti gbọ́dọ̀ ọkú àwọn. Allah. Àṣẹ gbogbo táwọn ń ṣe táwọn ń gbòkùn yìí. Àṣẹ kú ó padà yín àwọn náà lọ́rùn. Allah. Àwọn náà ó kú. Kullu nafsin Ó kú ẹ̀mí pátá. dha'iqatul maut. Yóò tọ́kú wò. Wa nabluukum bish-sharri wal-khayri fitnatan. Àbá mi bù ọ̀rọ̀ burúkú ni kò máa sọ pé ẹni tó kú ò tọ́jú ara rẹ̀ ni. Ìwọ́n tó tọ́jú ara rẹ̀ kì í tán ni ó kú. Allah. Kullu nafsin dha'iqatul maut. Gbogbo ẹni tí bá mú ẹ̀fà wọ̀tà jù ní máa ń ní typhoid. Kullu nafsin dha'iqatul maut. Àwọn tí wọ́n wà lọ́dọ̀ òun ní typhoid. Allah. Kí ló ní? Kullu nafsin dha'iqatul maut. Sọ́ọ́rí tó bá ti fẹ́ ní ara rẹ̀ balẹ̀ pé gbà tó bá dé kó máa bò. Wàá gùn lẹ́nu. Allah. Sọ́ọ́rí ẹni tí wọ́n kọ́kọ́ ń fi àríkúta kúrò ìláyé. Ìfẹ́ lání. Allah. Ó ti mọ̀ pé òun ti kó èjì ti pẹ́. Kì í ṣe rọ́ọ̀fù ẹ̀ mọ́ bẹ́ẹ̀. Allah. Kullu nafsin dha'iqatul maut. Àmọ́ kó o máa kú kíkú tó dé. Ikú ò lè yí ọmọ. Allah. Kullu nafsin dha'iqatul maut. Ó nígbà tóun ti gbọ́rọ̀ yìí nínú wo ti dùn mọ́. Qada. Àbá mi bù dákun bọ̀. Agbótó àwà yìí dákun. Sọ pé bọ́bọ́ ńlá gùn. Ayakumullah. Ìfẹ́ kọsẹ́ sáwọn àgbàlagbà lẹ́nu ni. Ọlọ́run tún wá wò pé ẹ̀mí púpọ̀ làwọn ń lò. So èèkà wọn. Allah. Onígbà tó yá Ọlọ́run bá fi lè pé kúlù máa ní àlẹ́ yá. Amin. Wa yabqa wajhu rabbika dhil jalali wal ikram. Ọlọ́run wá sọ fún Málákùlù mọ́ ti pé wá o. Ilé ìsìnkú gbogbo wa kọ o. Kullu man 'alayha fani. Kò tẹ́nì kankan sí o. Máa ní àlẹ́ yá. Fani. Olélé ti kà wọ́n náà o. Allah. Gbogbo àwọn ilé ìkópọ̀ o. Allah. Qada ala khalqil manaya. Sára máa tẹ̀lé mi. Ayakumullah. Méjèèjì jù ọ́ lẹ́kọ̀ọ́ máa lọ́bọ̀. Àsẹ́ni àti ẹ, ó ti lè wù kó o lo gbọ́ fítínà tó ju súnà lọ, olóòní jẹun bí òkú, ó kù. Allah. Kullu man 'alayha fani. Ṣèbí nítorí pé wọ́n bá tètè kú náà ló fi jẹun bí òkú, ó kù. Kullu man 'alayha fani. Àwọn tí ó tún wá sí ọ ni pé ládá tí àwọn òkú máa rí tán bá ń jẹun níbi sàárà àwọn ò ní bó bá kú. Kullu man 'alayha fani. Olójú méjì, òun kì í fi rẹ́rìn. Ó ní ẹlẹ́ẹ̀kẹta, tọ́lọ́n ti wá fi gbé dá gbogbo kó wá lójú. Wípé ó tún wá ní wọ́yẹ̀bù kọ́. Wajhu rabbika dhil jalali wal ikram. Jìbìrìlù náà lọ, Allah. òun náà lọ. Gbogbo àwọn làwọn lọ, Ọlọ́run lóhun nìkan lòun ṣẹ́kù. Wa yabqa wajhu rabbika. Ọlọ́run lóhun nìkan lòun ṣẹ́kù. Olówó kú tálíkà ó tẹ̀lé. Allah. Tálíkà ó kú, olówó ló darí rẹ̀ ò pé ó mà wúlò. La ilaha illallah. Ta ni mo lè rí máa rí ránṣẹ́ bíi tiẹ̀ máa. Kò sí ẹni tí ò ní kú, ẹni sírọ́ọ̀sì ó kú, ẹni ò sírọ́ọ̀sì ó kú. Allah. Ikú tẹ̀ máa wá tètè pẹ́
ẹni tó serious ju ẹni tí ò serious lọ. Allah. Àwọn àwèrè kan bẹ ní ọ̀nà Ògbómọ̀ṣọ́ láti kékeré láti mọ̀ wọ́n lójú títì. Wọ́n á máa sọdá báyìí lọ, wọ́n á máa sọdá bọ̀. Yìí tí ń pera rẹ̀ ń Professor Gbadebo kò bá wà kankan ṣe sí. Allah. Lẹ́yìn àbá gbọ́ láti ìdílé wèrè, múnà máa ń ṣe bí wèrè yẹn. Wọ́n yẹ bùkọ́ àwọn dúró bí kàbú níjàlá. Ìwà ní ìkìlá. Àwọn wèrè yẹn láti gbàdé mi ti mọ̀ wọ́n á nírun funfun. Wọ́n ti yọrun funfun sójú títì mọ́tò òsì pa wọ́n dì sí. Allah. Ẹ wo tẹ́nì àti ẹnìkan sá. Òun ti bẹ́ẹ̀. Tí owó bá máa ra kú ni. Allah. Ẹni ní bulletproof ò ní kú. Huwa Allah. Ó ṣe mí láàánú fún wọn tó wá bulletproof ti àwọn òyìnbó rà. Allah. Tó ò rí ti bàbá rẹ lò. Allah. Àwọn bàbá rẹ náà ní bulletproof. Masha Allah. Àmọ́ ò rí yẹn lò. Hey. ومن أدى تراثا من أبوته لم يستفد من سواه قدر ما فقد. Èyí ló jẹ́ àmọ̀ pé bó tilẹ̀ òkè yẹn da tó yóò lọ. Àmọ́ pé tí abayídú bàbá àmánà àti gbogbo ẹni tí ikú àfàwà Ìsáàkì kan òun ni pé ikú rẹ̀ ló pa wọ́n. Alhamdulillah. Kéèyàn kú kò sínú wàhálà o. Bẹ́ẹ̀ni. Irú kú wo ni ó pa kó wà wàhálà o. Huwa Allah. Yíyún tún sábà kú o. Àfàwà Ìsáàkì wa ní Rahimahullah. àwọn dáadáa tí wọ́n ṣe é lẹ̀ tí ò ṣe é kà. Allah. Téèyàn ò lè ká tán láàrin ẹgbẹ́, Allah. láàrin ibi tí wọ́n ti kéwú, La ilaha illallah. láàrin ibi tí wọ́n gbà kọjá. Allah. Afábíbù. Anakumullah. Amma ni makanu. Amma li makanu. Thabitun. Thabitun la yantawi. Lakin zamanu kadaibun la yasubutu. Ìgbà tí wọ́n lọ Márkàsì, wọ́n lò ó pẹ̀lú ìyàtẹ̀yẹ tí wọ́n kó pa tó bí wọn jẹ́. Allah. Amma li makanu. Àyè tó ti kéwú, àyè ni o. Thabitun ló máa bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni o. La yantawi. O lè fún wọ́n pè é sọmọ Márkàsì mọ́ o. Thabitun la yantawi. Ilé o lè fún wọ́n pè é sọmọ abẹ mọ́ o. Thabitun la yantawi. Kí ló kọ́ lé wa iná? Ilé ajímọ̀tì yìí bí tẹ́tí mọ̀ ìbájú òjì lé nínú. Amma li makanu. Bí o bá nídìí ilé wálẹ̀ yìí, wọ́n á máa pe gbogbo àwọn aṣáájú wa wékòó. Allah. Àmọ́ wọn è pe àwa wálẹ̀ yìí kí ló wí? Amma li makanu. Thabitun la yantawi. Wọ́n ní kí ètò àwọn ajẹ náà ni wọ́n parí mọ́sálásí. Ètò àwọn ajẹ wọ́n parí ilé. Èparí ikùtà àwọn ajẹ wọ́n fẹ́yàwó mẹ́ta ń lọ láàrin. Thabitun la yantawi. Lakin makanuka sahibun la yamutu. Bàbá ìmáàmù, ẹ̀rọ àgùntì bá ti pariwo àsìkò ilé èkó lé Pẹ̀lú ògùn Ọlọ́run. wọ́n dàbí dúró. Àwa kì í gbẹ èsì lẹ́kọ̀ọ́. Orí. Amma li makanu. Gbogbo ilé tó ti jáde ibi tó gbà kọjá láti kékeré rẹ̀. Thabitun Yóò máa rin ilẹ̀ bẹ́ẹ̀ pé ó gbàbẹ̀ kọjá. la yantawi. Kò sí bó ti lè wù kó ga tó gíga rí òní parẹ́. Lakin makanuka sahibun la yamutu. Lákìn Makanuka. àmọ́ gbọ́ o. Zamanuka. Lákìn zamanuka. Lakin zamanuka. Àmọ́ ìgbà tó ń lò lọ́wọ́. Sahibun la yamutu. Ìgbà yóò lọ kò lè padà wá mọ́. Ayi. Ìgbà tí mo fẹ́ sọ nípa àwọn yìí, ó ti lọ wọn àlè ṣe padà mọ́. Allah. Ìgbà ló nígbà ń lò.
nígbà tí wọ́n wà mọ́ríkàsì àwọn ni wọ́n máa nídìí jíjí àwọn èèyàn lásùbà ní sáré àwọn náà máa nídìí tí wọ́n bá ti wá dé báyìí ohun wọn ni ó jí gbogbo wa láti bàjẹ́ oorun tó. La ilaha illallah. Bàbá náà wà á jáde. Radiyallahu ta'ala. Bàbá wà á ná wọn lówó. Mo wá rí i dájú pé lẹ́ẹ̀mejì bàbá wé wọn láàrin. Radiyallahu ta'ala anhuma. Ẹ̀ẹ̀mejì. Bàbá àti ẹni ewé èèyàn láàrin orí àdìsí fún kó wọ náà o. Bàbá tèmi ò lè wé èèyàn láàrin kó wọ náà o. Allah láìkí sọ́mọ́. Nítorí pé èmi dá bàbá tó bí mi mọ̀. Radiyallahu ta'ala anhu. Wọ́n lè mọ bàbá ẹ̀. Allah. Kò dẹ̀ ti jà sí bàbá ẹ̀ mọ̀ mọ̀. Ní mọ bàbá mi náà. Kí ló wí? Láìkí sọ́mọ́ ànúkẹ́ sọ ìbò ńlá yá wíbùtún. Níjọ́ tí wọ́n bá wá tí wọ́n bá líìdì ìrìn àjò àwọn èédú tí wọ́n fi jáde ti sìn kò sí ẹlòmíì tó gbà lọ́wọ́ wọn tó dàbí tiwọn mọ́. Àwọn tíìmù wọn hàrà ń ta nínú tíìmù wọn ní Garba wà Garba òun náà dá wọn sì gbẹlẹ bẹ́ẹ̀. Gbogbo bí wọ́n ti wá lọ nì òun ní. Alhamdulillah. Ìgbà yẹn tí a dá tí wọ́n fi ṣe ó ti lọ. Báyìí bẹ́ẹ̀ ni bá tún wá pàdé wọn lóde wọ́n wàá dá àpọ́nlé padà sí mi lára. Àpọ́nlé tó yẹ kí wọ́n fún bàbá. Radiyallahu ta'ala anhu. Wọ́n ṣe kí ni? Wọ́n dá padà sí mi lára. Ìyẹn ni ò sínú kéwú mọ́ láti ní ẹ lọ wá sẹ́kúnṣẹ́ òǹdà fún yín. Iṣẹ́ ò làwọn wá kúnṣẹ́ eléyìí èsè sẹ́. Lẹ́kìn. Kí lẹ pè ní wá fún? Iṣẹ́ ni nà. Wá ní wọ́n ta òróró náà ló tà láti kìá mọ́. Lẹ́kìn sọ́mọ́. Àwọn sì máa ta Kùránì láti kìá mọ́. Sọ ìbò ńlá yá wíbùtún. Wọ́n wá ń dá àpọ́nlé yẹn padà. A pàdé ní mọ́sálásí Lagos State náà pè Central Mosque Lagos State Èkó ìwà àsìkàn wọ́n ṣe àpọ́nlé ká tó gbadé fún mi làwọn kọ́kọ́ fún mi pé ṣàbẹ̀là yẹn ṣáájú àwọn lọ́dọ̀ tèmi ẹrù tó wo náà kìí sí mi lápò. Ṣé wàá pé jọ́tà yìí ti dé kó láti ní nẹ́tíwọ́ọ̀kì mọ́? Ìṣàkóso ayé pọ̀ kí ló wí. Lẹ́kìn sọ́mọ́ ànúkẹ́. Ṣé ìní pẹ̀ ìsìtẹ́lẹ̀? Sọ ìbò ńlá yá wíbùtún. Bọ́pà náà ni ó lọ bẹ́ẹ̀ fún mi lọ́wọ́ ìdó gbà. Ànífà bẹ́ẹ̀ bá gbówó mi bá mi lé ní tẹ̀lé nínú òbí mọ́. Lẹ́kìn sọ́mọ́ ànúkẹ́ sọ ìbò ńlá yá wíbùtún. Ọlọ́run ti dá gbówó ọ̀tọ̀ọ̀tọ̀ bó ti dé ìdè mi ṣe tèmi. Alhamdulillah. Bó bá wá rí bẹ́ẹ̀, ìwà àjòkó báyìí lẹ́nìí, àwọn àká ní òkọ́, àwọn àká ń kú gbogbo àwọn àfáàgbà. Ike àkújẹ ni wọ́n ń wá kí. Nígbà tọ́lọ́ ní a ṣe sàrà àfọ́kù, tẹ́yìn náà kà á bẹ́ẹ̀ nínú àdíìsì, tẹ́ kà á bẹ́ẹ̀ nínú àlùkùránì. Bí wọ́n ti sọ pé báwa ti ń ṣe é yọ ọ̀dà. Ṣé kí sàrà tó lè kókù? Ó ní bàtà bá ń sunkún jẹ láìsí. Ṣégbà yẹn sàárò tó bùkù àbí ànábi pírátìsì Sallallahu alaihi wasallam. sàárà lójú gádì rẹ tí wọ́n fi wá bá bàbá rẹ lórí ẹ̀. Wàyà fún Ṣé àbíbù èyí tó ń dùn mí jù ni pé Ìsìláàmù ò lọ́wọ́dé ó ń bàjẹ́ sí ni o. Ẹ tún wo ogun tó tún ṣẹlẹ̀ nísìn. Ẹ wo olórí Mùsùlùmí tó ti kú báyìí. Àárín ẹran o. Bẹ́ẹ̀ni. Wọ́n ń fa sọ́ọ̀bù sàárè lókàn yìí kàn. Òsàlẹ̀ ń wá káàkiri. Ní nǹkan burú jù ni pé gbogbo inú ilé tábùkù bá ń bẹ́ ń bẹ̀. Ó yẹ kó máa nu ilé òun máa panu mọ́ ni. Gbogbo oníkálukú bá ń bẹ́ ń bẹ́ ọmọ inú ilé náà ní tó yẹ fún ní kíkó panu mọ́.
sọ̀rọ̀ yẹ kó panumani Central Mosque Ògbómọ̀ṣọ́ olúwa mi òun ní òòsà lẹ́gbẹ̀ẹ́ bó ti rí nu títì ló làwọn láàrin. títì ló làwọn láàrin o gbogbo yín dẹ́ mọ̀ pé ní òòsà ni tó bá gbé àfáàndá ń bẹ láyé ni àwọn yóò pa òòsà yẹn rẹ. ṣé ìwádìí ọlọ́ọ̀dá rẹ̀. gbogbo dàkàtìrù nínú àlùm fìtínà ẹ̀rí ṣe. bá bí yín dá ẹ lọ bẹ̀. ẹgbẹ́ ogun ọ̀jàlú. ogun ọ̀jàlú tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ẹ lọ parẹ́. ẹ̀jẹ̀ yóò gbèrè. wàá mọ̀ pé kò ń ṣe rọ́ lásán Yorùbá level. àwọn arìngbẹ́láyé tá a wà nísìn ìlú òrọ́júmọ́ ayé ò dá sí mọ́ ọ̀gá tí ń mú ní ayé bàjẹ́ òun ni pé tómi ò bá ti sàn láti ibi tó yẹ kó ti sàn kò ní débi tó yẹ kó dé. Anabi ni irhamu ma fil ardi. Yarhamukum man fis samai. Láti wá rí àwọn èèyàn pé kí wọ́n sọ fún wa pé ká má ṣàdúrà fáwọn òbí wa mọ́. Allah. Ká má péjọ ṣe é mọ́. Ká má ṣe sàárà mọ́. Allah. Báwọn kọ́ lọ́lọ́run ti wí ọ̀rọ̀ ti wí. Allah. Ṣé àwọn bàbá yín ti kéwú kéńgbà tí wọ́n wà láyé mi? Ya Rabb. Wàyá. Àbí kéwú òye wọn. Ọlọ́ni àlẹ́sínà já wú Mímbàdì yẹ́kùrù náà bọ́dà kìfìrí lànà wà ní ìwádìí náà nàbí náà sábàkú náà bìlì ìmánì. Ọlọ́run tí wọ́n dé lẹ́yìn àwọn ẹni rẹ̀ tí wọ́n wá mọ rírì àwọn ẹni rẹ̀ tàná bàbá wa tí wọ́n pín ní oríire yìí. Radiyallahu ta'ala anhu. Bàbá wa Suleiman. Rahimahullah. Kẹ́bẹ̀. Ní mọ́sálásí Èkó wọ́n ní náfẹ́là tí wọ́n máa ń yàn. Allah. Látìgbà tí wọ́n ti lọ àárí èèyàn bí wọ́n tún yan náfẹ́là wọn. Yẹ̀kúlù náà bọ́dà kìfìrí lànà. Lójoojúmọ́ nú àwẹ̀ náfẹ́là 100. Níjoojúmọ́ nú àwẹ̀ wọ́n lá ànábì ò ṣe bẹ́ẹ̀. Ṣé ìwọ́jà ànábì Ọlọ́run? Ìdíbìrì. Bàbá mi bù. Bá ànábì ò bá ṣe bẹ́ẹ̀. Ìdá ànábì ò ṣe ìwọ náà ṣe. Ìdá ànábì ṣe ìwọ náà ṣe. Adélébọ̀ lànábì kọ́kọ́ fẹ́ níyàlé. Bẹ́ẹ̀ni. Kí ló dé tí wọ́n ń wá irú àìsàn níyàlé? Kódà kò fẹ́ bọ́ mẹ́. Kò ṣe súnà. Allah. Ó ṣe jásí pé bí fẹ́lẹ́fẹ́lẹ́ ló ti lọ mú. Ibi tó dúró. Àwọn ọmọ tí wọ́n wá máa yí bàbá wọn, tí wọ́n máa yí ìyá wọn, tí wọ́n máa yí àfá wọn. Yẹ̀kúlù náà bọ́dà ìdíbìrì lànà wà ní ìwádìí náà nàbí náà sábàkú náà bìlì ìmánì. Ọjọ́ bàbá wa mánà, ẹ kàwé lóòótọ́ ó sì yé yín dáadáa. Ó yanjú àmọ́ pé kèé ṣèwé tẹ mọ̀ ló gbé ilé ìjọba. Allah. Allah. Nínú kíláàsì yìí àwọn kan máa jù ú lọ. Allah. Ó lé tí wọ́n ṣe ilé torí. Allah. Àwọn bàbá tí wọn ò dájọ́ bíi ti bàbá tí ń ti dájọ́. Lórí. Yẹ̀kúlù náà bọ́dà kìfìrí lànà. Ẹgbẹ́ yín náà ń wí yìí ní Márikásì. Kán tó dáyàn mọ́ nínú Márikásì. Ṣé lásán? Wọ́n ní ó di àmùfọ́ máa bá mi náà. Gbogbo ní fi mú. Ìdíbìrì lànà. Àwọn bàbá tí wọ́n sẹ́rí ìwọ báwọn. Tí wọ́n rajọ oríire kalẹ̀ fún wa báwọn. Tí wọ́n kúnlẹ̀ fẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí kúnlẹ̀. Allah. Tí wọ́n fún ẹni tí ò lẹ́tọ̀ọ́ tí ò pèrè oúnjẹ lóúnjẹ. Ọlọ́run bá wa foríjì. Wọ́n ní kí wọ́n ní náà lábì ìrẹsàbákú náà bìlì ìmánì. Àgbàgbà wí yìí, ẹ̀rù a máa bà wọ́n tó bá bú wà lérí ìtọ́lọ́run ní kí wọ́n ṣe. Ìmánì wọ́n tún lágbára. Àwọn tàná wọn ni wá kí ló ní kò fún lágbájá? Kí ló ní kò tí ì fún wa? Mo ní fọ́wọ́n àgbàlagbà. Bá ń fọ́ fọ́ bí ẹsẹ̀ àgbàlagbà. Allah. Ìṣẹ̀ náà. Allah. Sẹ́rí àwọn ìrìn èèyàn méjì kan bẹ̀. Tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n yẹ sábà sórí rẹ̀. Ègbé mẹ́ta Ẹni máa dà lórí wọn. Ẹni máa pín oúnjẹ lóde àtẹ̀ntí máa pín owó òde. Wàlá tẹ̀jẹ̀ àríbí kúlù mi náà nílà
bàbá mùlánà àṣíráàmì ṣe fún wa parí lọ. wọ́n bá kó kalẹ̀ báyìí wọ́n máa gbó ta ni ó débẹ̀ ló wa wọ́n máa gbó báyìí. bàbá ìtò sẹ́mọ́ǹdì ta ló ń jẹun dájá ń jù kí ló ń wá ń bẹ̀ lẹ́yìn tó lọ fi bàǹdìrì rárá ọmọ ọdún bàǹdìrì bàtò dẹ̀ dàgbà díẹ̀ mọ́ rọ́wà sí. àwọn òun sáwó òun ló jẹ́ kí n máa sọ pé ìní gbogbo àmọ́ máa kó bá mi lé ẹjọ́ òbòrí fàárì. Bàbá tẹ̀lé níbi ìkọlù bí náà ńlá lílà nínú àmàlò. wọ́n àbí mi sí lọ́ọ̀rì èkó náà bí mi sí. Wọ́n á gbé mi ìsàbò síbẹ̀ ilẹ̀ mú mi wá. Tó wá tún sọ pé ẹ̀ má kó àlè mi. Àwọn olè máa rẹ̀ má gbòòrò sí. Sàgbé ọ̀bàlá gègé náà lè. Àrẹ̀jọ́ ń gbá gègé. Wọ̀nà tẹ́tẹ́ níbi ìkùrù bí náà gé ńlá nínú àmàlò. Gbogbo ẹni tí ó ṣàdúrà fóbi rẹ̀ fókù rẹ̀ fẹ́ni rẹ̀ tó ti lọ wọ́n náà ronú bọ̀ láyé rẹ̀ ti ọ̀nà nílò tó àmọ́sọ̀kàn rẹ̀ balẹ̀. Ẹ̀rú máa bọ̀ ni ọkàn rẹ̀ ò balẹ̀ bí tàwọn tànà ọkàn rẹ̀ ò balẹ̀ bí àwọn ọmọ ẹni tèmi bí àwọn ọmọ ẹni àná lórí lọ́kàn rẹ̀ ò balẹ̀. Ó gbàgbé àdúrà àwọn ẹni tí wọ́n ti wà ń pò tọ́ ni. Má dá ó ti wọn, má nìkẹ́ni má ní sí wọn, má jẹ́ kọ́kàn rẹ̀ ṣe iyèméjì sí wọn. Máa ṣàdúrà fún wọn torí wọ́n ń retí àdúrà rẹ̀. Àdìbò ni àbáṣe ìwádìí ọlọ́wọ́ nù. Bàbá gbogbo ẹni tí ò bá ṣàdúrà fóbi rẹ̀ gbogbo oore tó lè kó máa rí lọ́wọ́ nísìnyí wọ́n já ni yóò tán sojú rẹ̀ kò ní pé yọmọ. Ọlọ́ni fa àlám annahu la ilaha illa Allah. Bọ̀sẹ̀tì lẹ́dá bí káwọn mùmínínà. والمؤمنات والمؤمنات. والله يعلم ó fẹ́ jẹ́ bàbàrà wọn ó fẹ́ jẹ́ àmọ́ pàtàkì wọn ó fẹ́ jẹ́ àmọ́ rírì wọn gbogbo ẹni tó bá wá tẹ̀ láṣẹ yẹn òun náà ní kúkú asán. ẹnìkan sọ onígbà náà àwọn máa lè ká tí wọ́n kó lọ sí. tó lọ tí wọ́n gba bára. l'Ógbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ni. tí wọ́n wá ń sọ òòṣà bàbá tí wọ́n. kò sí wàhálà ní pé òòṣà wà ń lò kò sí wàhálà ní òòṣà wà ń lọ mọ́kà náà. ẹ̀sìn ló kó mọ́lẹ̀. ẹ̀sìn ló kó mọ́lẹ̀ ìlú tí wọ́n ti mú gbójú mọ́kà ní. olúwa ni. ìlú tí wọ́n ti mú tíjù mọ́kà ní. ìlú tí wọ́n ti mú kókẹ́dù mọ́kà ní. because ọjà tí ò bá tà ẹ̀ nílẹ̀ ní polówó rẹ̀ lọ́bẹ̀. ilé tí wọ́n ń gbé kókè lọ mọ́kà. ọdọọdún náà mú yàn. ọjà tó tà ń bẹ̀ ni sáré ìjọba tí ń wá ní mú ni. èèyàn náà ní mú èèyàn ní mú ọjà tí ò bá tà wọn kì í polówó rẹ̀. Allahu Akbar. wọn kì í gbé lọ́lú kan. wọ́n tún wá wíta ìlú. ẹ dákun ẹ̀yin àgbàlagbà èmi tún kan tó síláàtì sí tọ́lọ̀ ti fi hàn yín ni o. èmi máa sọ gbogbo bí níta ni wọ́n á sọ nínú ilé náà. wọ́n ní kò sọ ma tán nínú ilé sàrátì tí ó níyànjú òun ló gbèrò débi tó gbé. Allah ó bá sọ ẹnu ló gbé. ẹnu ló gbé. tó bá fi sọ ẹnu ló gbé. because bí ẹ bá ṣe tàwọn àtàná. rọ̀díyẹ lọ́tà lánà. sísọ sàrátì tọrọ pé wọ́n mi ń zúrí yàtì. ó wà á nà má bí táwọn àdàmú bí aago jẹ́ ìbàjẹ́. Allah. nítorí tá a fẹ́ jẹ́ yìí ẹlòmíì tẹ́fà. kò sí ntẹ́lòmíì ò wọ̀. nítorí òun ti bẹ́ẹ̀ náà bá a ti fẹ́ rí yìí kò rí bẹ́ẹ̀. ní àwa ni ìgbìyànjú mi nì èyí kàtírà lọ́sàn-án èyí ṣe náà bí àwọn gbogbo ọkẹ́. Allah. ó ti tó ọpẹ́ ibi tó gbà jáde. Allah.
إن كنت لمحسن فسيدي محسنا إني لمحتسب بخير صلاتي رب من بركات شيخ صلاة. Bàbá mi bù ìparí ọ̀rọ̀ mi ni pé wọ́n ní àwọn nǹkan wọ́n ń sin sàárè wọ́n ń ṣe ní ẹbọ wọ́n tún sọ pé àwọn nǹkan lọ gbaṣọ sàárè wọlé wọ́n tún láwọn nǹkan ń pààrọ̀ sàárè bàbá wọn lọ́dọọdún. Èmi wá ń béèrè lọ́wọ́ rẹ èyí tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ náà ẹ mú àdíìsì tó takò wá àdíìsì tó fẹ́ mú àyẹ̀ kò mọ́ ibi tí màá ti jẹ pé ọmọ àlè ni ẹ òun ṣiṣẹ́ fáwọn kan nìyẹn àdíìsì yẹn láti ibi tó ti bẹ̀rẹ̀ sì sọ àwọn ẹni tí ànábì dájú kọ. sallallahu alayhi wa sallam. ìyẹn nǹkan àkọ́kọ́ mò ń retí àdíìsì yẹn. ẹlẹ́ẹ̀kejì wá ni pé naam kí ló fà á tí wọ́n fi kọ́lé sórí sàárè ànábì. sallallahu alayhi wa sallam. ní Mádínà ànábì ló sì fàdíìsì pé kí wọ́n má kọ́lé sórí sàárè kí wọ́n má fi nǹkan bo sàárè kí ló dé tí wọ́n fi wá kọ́lé sórí sàárè ànábì. sallallahu alayhi wa sallam. Mbọ wọ́n sì fi nǹkan bò ó èmi àwọn sàábé bẹ́ẹ̀ ni ti Abubakiri àti Umaru bẹ́ẹ̀ ni ó wá kú bẹ́ẹ̀ sàárè ọmọ ànábì Hùsẹ́ìnì mo débẹ̀ ní Masari àwọn tí wọ́n lo bẹ̀ náà tó kó yìí. Masha Allah. Wọ́n fi góòdì ṣe é látòkè délẹ̀ ó góòdì ibẹ̀ ó máa wò ó sì ní fẹ́ máa tú àwí mọ́. Allah. Wọ́n á dẹ̀ sílẹ̀kùn mọ́sálásí báyìí wọ́n á bọ́ sílẹ̀ báyìí. Allah. Kálukú ó sì rọ kiri káàrẹ̀ Allah. yóò máa gbé ọkọ̀ ọlọ́run bẹ̀. Allah. Masari ni o ṣé àwọn ẹni tẹ́ ń tẹ̀lé àtàwọn dádì yín ṣé wọ́n mọ tó ń bọ́ wọn lọ́hùn. Bẹ́ẹ̀ àwọn àyíká tá ń tẹ̀lé mẹ́rẹ̀ẹ̀rin wọ́n faṣọ bo sàárè wọn. Masha Allah. Wọ́n kó fa sàárè wọn. Ní Masari náà bákan náà sáfì yìí mo débẹ̀. Náà mo lọ gẹ́lẹ́gẹ̀rẹ̀ báyìí gbogbo wọn náà sì bò ẹgbẹ́ mọ́sálásí sì náà wà ìbẹ̀rẹ̀ kàkàrẹ̀ báyìí gbogbo wọn ni wọ́n kọ́ fún àwọn sì bò wọn. Ṣé àwọn àyẹn wọ́n gbàdí ìsìyẹ́ jù wọn lọ. Àbọ̀mọ́lọ́run jù wọn lọ. Àbọ̀mọ́lọ́run jù wọn lọ. Tó bá wá dé Baghdad Málìkì Ṣáfìyí Hanifa àti Hanbali àti Hanifa sàárè wọn àdébẹ̀ bí wọ́n ti ṣe é náà nù ọmọdé wa bàbá wọ́n bò ó wọ́n kọ́ fà rẹ̀ ṣe é máa kéwú tó wọn. Ẹ jọ àwọn kọ́ la ní kí ẹni tẹ́ ń tẹ̀lé kó má bímọ àwọn kọ́ la ní kó má ní àrẹ̀ mọ́. Ẹ̀yin lẹ tẹ̀lé Musa kìí sàwà. Yẹ́rọ. Wọ́n jẹ́ kí wọ́n tẹ̀ jẹ́ o, bó o bá ti fàdúrà bá bẹ̀ẹ́ lẹ̀, ayé ẹ̀ bàjẹ́. Ayé ẹ̀ ṣe kí ni? Ó bàjẹ́. Ó bàjẹ́. Gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n sunú Ìrákì, wọ́n kọ́ lé òtítí dé fún wọn. A ṣe ziyara wọn. Àwọn ànábì Ọlọ́run mẹ́ta láti ṣe ziyara wọn. Gbogbo fọ́tò wọn bẹ lórí fóònù mi. Tabatu wa pọ̀ mẹ́ta dé Turkish. Àwọn ànábì Ọlọ́run kò bẹ̀ kí wọ́n sùn bẹ̀. Àwọn sàábẹ̀ kò bẹ̀ kí wọ́n sùn bẹ̀. Gbogbo wa káṣe ziyara wọn, wọ́n kọ́ fa sàárè wọn ni. Wọ́n kọ́ ní ẹlẹ́rí, wọ́n faṣọ bò ó. Ṣé ẹ̀yin máa kéwú tó wọn? Àbẹ̀ jáde ìsìyẹ tó wọn? Ẹ jáde o. Tẹ́ bá tún wá dé
ní tọ́kìsì yẹn náà Sheikh Ahmed Rifai sàárè rẹ̀ wọ́n kọ́fà rẹ̀ wọ́n tún wá di aṣọ gíìnì wọ́n fi bò ó. láwàní tí máa wé lójú ayé rẹ̀ wọ́n tún gbé sórí ìgbèrí rẹ̀. Sheikh Ahmed Rifai èyí tó fi ànábì pé ká ànábì náwó ọ̀fẹ́ bà lọ́wọ́. sallallahu alayhi wa sallam. nínú sàárè ẹni bídíà ni wọ́n yẹ kó pé bídíà gbàtí bàbá tiẹ̀ náà kọ́ fọ́ọ̀mù kankan ní. la ilaha illallah. tẹ́ ẹ bá wá dé mọ̀ tẹ́ ẹ bá dé Sinika gbogbo ibi tí mo wí ibi tí mo dé ni o Sinika nínú sí àmọ́ bàbá nínú gbogbo Áfíríkà pátá kò sí àfáà tó lè bá nínú tẹ̀síwá kò sí òun nìkan ló bá àwọn òyìnbó jagun ó sì wí ni wọn bàbá rẹ̀ wà ní ọmọ ogun rẹ̀ kò sì fi ìdá jagun tẹ̀síwá ló fi jagun. ní tẹ̀síwá tí wọ́n ń tijú tí wọ́n sọ pé kò dáa tí wọ́n tó mú jáde náà ìtì ẹ̀ tẹ̀. wọ́n sọ fún ẹgbẹ́ ní kí ọ̀nà ìka fi kíra dáhùn bí wọ́n kíkà bá lè àná kò wá ọ̀tá lò sóbọ̀ àti bí wọ́n kíkà bá lè àná kò wá ọ̀tá lò sóbọ̀ àti. àwọn náà yóò parẹ́ títí di sí ní túbá nínú iṣẹ́ àmọ́tọ́mbà pírẹ́sidẹ́ntì tí ó bá jẹ àlífà ni ó yàn ṣé òun ń tàkà èyí tó kù lẹ́yìn àlífà nísìn ọlọ́run wọlé àlùbáríkà wọn ní àti bàbá ìmáàmù tọrọ bẹ́ẹ̀ ọlọ́run kò fi ṣe wá lọ́sọ̀ọ́ nílé sàláàtì kò fi ṣe gbogbo irú lẹ́yìn náà lọ́sọ̀ọ́ ewu erin náà máa fi dépò ìlàbà bẹ́ẹ̀ni wọn kì í sì kú bọ̀rọ̀. wọ́n yé sì kú bọ̀rọ̀ ṣé òun ń tàkà tó wà ń bẹ̀ nísìn kú ni wọ́n ti tẹ̀ báyìí wọ́n ti tẹ̀. oṣù mẹ́ta ló ti fi wọ kálíwà lọ́dún. ó ń bọ̀ ó sì ṣe títì ẹ́sprẹ́sì láti irú Ìlọrin ìṣẹ́kù òun nìkan. gbogbo ọwọ́ rẹ̀ wèrè ní ọ̀nì ọ̀rọ̀ bá lówó ra tẹ́ǹtì. ebi ìran bàbá rẹ̀ ni òní lárí rí. wọ́n dá ọjà wa wọ́n ti ṣiṣẹ́ tó kọjá táwọn fẹ́ jẹ́lẹ̀. a gbọ́dọ̀ jẹ́nu ẹ̀ wọ́n á lọ́mọ ọdún tó wò fọ́jú orí Ọlọ́run fi kórè. ní mọ́sálásí ṣé Ahmed gbọ́ngbà ẹ bá kó mọ́sálásí wọn báyìí ẹ bọ̀ sí lọ́dọ̀ wọn báyìí góòdì ní gbogbo tí wọ́n fi rọ kiri ká lọ́dọ̀ wọn pátá wọ́n sì góòdì náà fi bò ó sàárè wọn ibi tí wọ́n sì wọ́n sí bẹ́ẹ̀ ni wọ́n á ní gbogbo ọmọ wọn tó kú lẹ́yìn wọn tó dórí ìtẹ́ yẹn wọ́n ẹ bá ti kó mọ́sálásí báyìí lẹ́ẹ̀ máa bọ́ sí sàárè kọ̀ọ̀kan wọn wọ́n sì bò ó bẹ́ẹ̀ ni. ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí bàbá tó bí yóò lálìfà àbá àkókò yìí yóò lálìfà. ẹ bá wá kó mbẹ ẹ tún lọ fásì. ní Morocco nílùú sí àmọ́ Tìjàní onílẹ̀sẹ̀ dẹ́yìn. mọ́sálásí padà gba kí sàárè wọn wà láàrin mọ́sálásí. àárín mọ́sálásí gẹ́gẹ́ sàárè tí wọ́n ní sí àmọ́ Tìjàní. ó ní wọ́n kírun sí àmàlà Tìjàní lára ni àbí wọn kírun wákàtí márùn wọn sì ń pé. yunifásitì kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí yunifásitì yẹn kò tó ẹgbẹ́ kò tó 1000 years tí wọ́n lọ tíṣẹ́ tí àwọn tí àlẹ́ máa lọ ní wọ́n dálẹ̀ yunifásitì yẹn ni ọba Kánò ti sí lọ Sanusi Lamido adébẹ̀ ní Morocco so tẹ́bá tó wá dé lọ́dọ̀ sàmẹ́ sẹ́fà nìyànsì mo débẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n ń yẹ̀ ní òkànú tíra o mo fojú mi tó báyìí mo débẹ̀ báyìí so mo ń dẹ̀ ń fa lùbáríkà àwọn tọrọ. Masha Allah. so kí wọ́n rírú ẹ̀kọ́ yẹn mú wálé kéyìn kí wọ́n wá ní kí n chéńjẹ wọ́n ti mi rí àpẹẹrẹ bàbá ẹ̀ lára ẹ̀. háì láfàárẹ̀ ò lára ẹ̀ mọ́. tó bá
ṣe wù ẹ́ kó ṣe sínú sáré bàbá Allahu yarhamuhum. Allahu